mọ́ kó jíire lóòpó lé o tó bá wà pèrè máa jèrè kó jíire ní ìsàlẹ̀ bí Mọ́súrátì ọmọ Ọlọ́run gbẹ̀bẹ̀ aya Zakariyat bá ti jíire àbùsébùsé Alhaja Mọ́súrátì ọmọ Ọlọ́run gbẹ̀bẹ̀ okó àjọbí tó ní ǹlẹ́ ọmọ ṣèrú Ọlọ́run gbẹ̀bẹ̀ lọ́tà ǹlẹ́ ọmọ húmúlì àìrù ní kìsì ìyá àbèjì lẹ́ẹ̀mejì okó àjọbí tó ní àdùn ní mo ní ó máa kóhun ẹnu mi Olúwa Kẹ́mi lórúkọ tèmi ń jẹ́ mèbé mi lọmọ ikú tí kò gbọdọ̀ pa èmi lọmọ àrùn táàrò máa gbọdọ̀ ṣe àdùn ní oríire rẹ ni ò ní gbà bọ́dé ọdún tó ṣe lónìí ò ní jáṣe mọ́ lọ láàdá ni màá gbàgbé ẹni Alhaja Mọ́súrátì mo ní ó máa wọlé ó máa rọra àdùn ní òní tí ń ṣọjọ́ bí rẹ̀ òní mọ̀ bá nínú jẹ́ táwa ló ní mọ́ kí ọ mẹ́bà ọkọ rẹ Lukman Zakariyat máa ló ní mọ́ kí ọ ọmọ eléwé làádọ́gba igi kan tó yà dínà nílé olówó tí kò jẹ́ kélérin olóko tí kò jẹ́ kélérin orodò àdùn ní o ìwọ oníṣọdún bánú jẹ́ mo ní ó máa gbóhùn ẹnu mi Mọ́súrátì ò ní báwọn nàjà wérewére ò ní báwọn nàjà wàràwàrà àṣẹ ìṣàmọ́dún lágbára dání máa gbàgbé ẹni Lukman ní imú ọ̀rẹ́ lọ àwọn bàbá tó bí ọlọ́mọ Alhaji Lukman Zakariyat ọkọ rẹ ní Olúwa Kẹ́mi òní lọ́jọ́ ìbí ìyàwó mi òní lọ́jọ́ ìbí olólùfẹ́ mi òní lọ́jọ́ ìbí ẹ̀yà àwọn ọmọ mi aya rere nílọ̀dẹ̀ ọgọ́ báńkà dùn ní mi ò àdùn ní tí àrèlé o èmi mórí kì í lé àwọn bàbá tó bí ọlọ́mọ iye rọ́ọ̀kì ọmọ lọ́ba mọ́jọ ọmọ àrídà ìṣòro ọlọ́rọ̀ mi ọmọ àbísújó kọ ìdàkàtà bísí olóró ọdọọba ńlẹ́ ọmọ àbúrò láàárẹ̀ ikọ̀ gbọ́dọ̀ ju kan lọ àdùn ní Ìlọrin Àfọ̀njá ní sẹ́lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ńlẹ́ ọmọ gèrè àlìmí Ìlọrin Àfọ̀njá inú dùn ju yọ ìlú tóbi tó yẹ ẹ ò léegun rárá ẹ̀sìn léegun nílé àwọn bàbá tó bí ọlọ́mọ kọ lóró ọbẹ̀ àdùn ní bí n bá fi kéwù kí ọmọ ò máa jayò pa akéwù gbẹrú ní ìyó àṣàdúrà gbọrẹ àjíǹfikàlà mú dá wọn lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú sàó lọ́tún àmọ́ iyọ̀ lọ́sì Ìlọrin lẹ́sìn wà bí wọ́n ṣe bí Mẹ́kà ńlẹ́ ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Ìlọrin mẹ́sùjà ń bá bèrè kó tó wọ̀ ọ́ torí ẹni bá pọ́n ní wọ̀lú Ìlọrin ńlẹ́ ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá ẹnu dúdú iyọ̀ ńlẹ́ ọmọ òpó kọ̀rọ̀ bíntì èyí tí ń bẹ ní ìwàlẹ̀ Ọ̀yún òpó kàjà rọ̀yọ̀ náà ìwọ lọmọ òpó gbọ̀ràn bàbá yín ní ẹ̀kọ́ jọ ẹ síná iná ògbọ̀ràn wọn ní ẹ̀kọ́ jọ ẹ sómi omi ògbọ̀ràn wọn ní ẹ̀fì pọ̀tí búburú ọtí búburú ògbọ̀ràn wọn má ní ẹ̀fì fọmọ líle táwa lọmọ líle tí ó gbọ̀ràn Àfọ̀njá lọmọ líle tí ó gbọ̀ràn ló wọlé ogun náà l'Àfọ̀njá lọ́jà tí ó padà wá sílé mọ́ tó fi lọ pẹ̀lú Ìlọrin ni wọ́n fi ń pe Ìlọrin ní Àfọ̀njá ẹnu dúdú iyọ̀ ẹ̀dìyẹ ẹ̀yọ́gbọ́n ẹ̀dìyẹ ẹ̀ ń pògùn bó ń lè sọ pé dìyẹ ò pọ̀mọ́ rere wọ́n gbẹ́ dìyẹ táwọn ra pẹ́pẹ́yẹ ẹ̀yọ́gbọ́n pẹ́pẹ́yẹ ẹ̀ ń pọ̀gbọ́n bàbá yín sọ pé pẹ́pẹ́yẹ ò pọ̀mọ́ rere wọ́n gbé pẹ́pẹ́yẹ ta ni wọ́n ra wo àwọn yẹ̀yìn méjì ọ̀pá nǹkan jẹ ìkan tó kù wọn tún tẹ́ pẹ̀pẹ́ fún ni àgbà àwò tààrọ̀ ọ̀bọ̀ wọn ló so wọ́n pọ̀ bọ̀tà ni wọ́n bá ra dáadáa wọn jẹ mí wọ́n gbájá táwọn ọ̀rọ̀ iyùn wọ́n ọ̀rọ̀ yún lẹ́rù tán nílé àwọn bàbá tó bí ọlọ́mọ bàbá yín ní kọ́ yín wá gún yan Ọ̀yún bá sọ pé òun mọ̀ yan gún àdùn ní bàbá yín ní kọ́ yín wá rò ká Ọ̀yún sọ pé òun mọ̀ ká àrò ọ̀rọ̀ mà ní bàbá yín sọ sọ̀yún lọ́jọ́ sí tó fi bínú dòdò tí ń ṣan bí ẹ bá tẹ̀sí wọn ni bẹ́ẹ̀ dọ̀yún ẹ̀bù mu bẹ́ẹ̀ dọ̀yún ẹ̀bù ẹ̀ torí ẹ̀rú bàbá yín lódòdó tí ń ṣan ní gbàgede Ìlọrin Àfọ̀njá ẹnu dúdú yọ àdùn ní o ìwọ ò ní báwọn náà jà wérewére Mọ́súrátì ó máa ní báwọn náà jà wàràwàrà àṣẹ ìṣàmọ́dún lágbára dání máa gbàgbé ẹni ọdún ayọ̀ ló ó máa báwọn ṣe lágbára lọ́rùn ọba ó ní dájú sùn ní dájú ké ìṣẹ̀dá rẹ̀ ò ní gbà bọ́dẹ̀ àdùn ní ọdọọdún lóró gbóngbó ọdọọdún ló ó máa bẹ̀ bí bẹ́ẹ̀ tí ń bẹ ṣe bá ọdọọdún ní sàpọ̀rúwé o ọdọọdún lápọ̀ mọ́ òbí lórí àtẹ orí bó ṣe kó láàrin ọmọ wẹrẹ ńlẹ́ aládìí ńlẹ́ ìyá àbèjì lẹ́ẹ̀mejì ò ní fojú sunkún ọmọ ọkọ rẹ̀ Alhaji Lukman Zakariyat lóní mọ́ kí ọ. Happy birthday to you Olúwa Kẹ́mi lórúkọ tèmi.